Orúkọ mi ni Olúwatómisìn Ọmọbọ́láńlé ọmọ Adéọ̀ṣun ọmọ wọn ní ìlú Ẹ̀rìn Ìjẹ̀ṣà. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ètò yín 20gogoro. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la fi ń wá. Nítorí èyí ni a ṣe gbé ètò yìí kalẹ̀ kí a lè jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àwọn òwe Yorùbá kọ̀ọ̀kan. Ní ọ̀sẹ̀ yìí, òwe tí a ó jọ máa yànnàná ni mọ̀jàmọ̀sá ni a fi ń mọ akíkanjú lójú ogun. Ẹ̀yin aráalé, láti lè kópa nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ olówe yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ amóhùnmáwòrán ìṣẹ́jú kan péré ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yìí. Bí a ṣe sọ síwájú, ẹ̀yin aráalé, òwe tí a ó máa yànnàná ní ọ̀sẹ̀ yìí ni mọ̀jàmọ̀sá la fi ń mọ akíkanjú lójú ogun. Ẹ má ṣe gbàgbé láti fi àtẹ̀jíṣẹ́ amóhùnmáwòrán yín ránṣẹ́ sí orí ètò yìí. Ìṣẹ́jú kan péré o, ìṣẹ́jú kan péré. A ó máa retí àwọn ìdáhùn yín. Mo rí yín náà.